lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí ìyẹn Sunday táwọn wò lọ́kàn tí yóò jẹ́ ọjọ́ 10 nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí the 10th of August 2025 ó ní ìpàdé àpérò tàbí ká sọ wípé àríyànjiyàn tí wọ́n ń pè ní debate ni yóò máa wáyé láàrin àwọn aṣíwájú ẹ̀sìn mẹ́ta tó gbajúmọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ẹ̀sìn Kìrìsìtẹ́nì, ẹ̀sìn Islam àti ẹ̀sìn ìbílẹ̀ lórí ọ̀rọ̀ ìsìnkú àwọn ọba ìyẹn pé ṣó yẹ kí wọ́n máa sìnkú àwọn ọba nílànà ẹ̀sìn ìgbàlódé tàbí ẹ̀sìn ìbílẹ̀ tó sọ pé kò sẹ́ni tó gbọ́dọ̀ rí òkú ọba níta gbangba. lára ti pé nínú àṣà ilẹ̀ Yorùbá èèwọ̀ ni wọn kì í rí òkú ọba níta gbangba. ní ayé ọjọ́ sì ṣeré bọ́ba bá kú tí wọn yóò fi sìnkú ẹ̀ tí wọn yóò fi ṣàwọn orò fún kò sẹ́nìkan tó jẹ́ fojú kan òkú ọba. ṣùgbọ́n láti ọdún péréte sẹ́yìn gbogbo eléyìí mà ti ń yí padà nítorí pé gbogbo àwọn ọba ńláńlá táwọn èèyàn gbàgbọ́ pé wọ́n ṣìṣẹ́ ṣe gan iná ti ń gbé òkú wọn jó níta gbangba tán ti ń rí èyí tó jẹ́ kàyéfì jù ní òkú Aláàfin Ọ̀yọ́ àná ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé Adéyẹmí kẹta tí ó wàjà nínú oṣù kẹrin ọdún 2022 tó sì jẹ́ pé kàyéfì ńlá ló jẹ́ fáwọn oníṣẹ̀ṣe nígbà tí wọ́n gbé òkú bàbá náà síta gbangba táwọn ayé ń rí tán kírun sí lára kó tó di pé àwọn oníṣàngó wọn á gbé òkú náà tán jágbà lọ́wọ́ àwọn mùsùlùmí. ṣáwọn lẹ́yìn eléyìí ni wọ́n tún gbé òkú Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba Jimoh Oyèwùmí Àjàgùngbadé kẹta wọ́n gbókú tiẹ̀ náà síta gbogbo ayé rí wọ́n kírun sí lára kó tó wá di pé wọ́n gbé òkú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn jẹta ìyún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àná ọba Lékan Balógun náà wọ́n gbókú tiẹ̀ náà jó káàkiri ìlú Ìbàdàn kó tó wá tó di pé òkú Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà wọ́n gbóhùn náà síta tí wọ́n kírun sí ti gbogbo ayé ń rí ọ̀rọ̀ yìí ló ti ń di ìbínú táwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń fa ìbínúyàn pé ìwọ̀lé léyìí wọn gbọ́dọ̀ máa rókò ọba ńlẹ̀ Yorùbá tó sì jẹ́ pé àwọn Kìrìsìtẹ́nì àtàwọn mùsùlùmí ti ń yarí pé bí wọn yóò ṣe máa ṣe lọ nìyẹn wọn láwọn ọba tó ń sìn wọ́n ti ń fi ẹ̀sìn ìṣẹ̀ṣe sílẹ̀ wọ́n ti ń rí ìmọ́lẹ̀ pé ẹ̀sìn Islam àti Kìrìsìtẹ́nì ìlànà táwọn gbọ́dọ̀ ṣe tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ń lọ di awuyewuye. ṣáà nítorí ẹ̀ ìjíròrò àbí ká sọ pé àríyànjiyàn tó lóyìnbó ń pè ní debate yóò wáyé lórí ẹ̀ ní ọjọ́ Sunday yìí gbajúgbajà oníròyìn Ayọ̀ Arówójòlú òun ni yóò sì ṣe agbátẹrù ètò náà ní ètò olóṣooṣù tí ó máa ń pè ní Boiling Point Arena. bẹ́ẹ̀ ni àwọn aṣojú ẹ̀sìn kọ̀ọ̀kan ni yóò wá jíròrò lórí ẹ̀. orí àwọn rédíò bíi 6 káàkiri ilẹ̀ Yorùbá ni wọn yóò ti ṣe ìgbéjáde àwọn ìjíròrò yìí. bẹ́ẹ̀ ló jẹ́ pé Olówu ti ìlú Òwu ọba Ọ̀jọ̀gbọ́n Sàká Mátẹ̀mílọ́lá òun ni yóò jẹ́ alága ìjíròrò náà. ẹni tí ó ṣojú ẹ̀sìn Islam láti sọ ìhà tí ẹ̀sìn Islam kọ sí ká máa sìnkú ọba níta gbangba bẹ́ẹ̀ ìyẹn pé ká máa kírun sí ọba lára ká sì máa fi òkú ẹ̀ hàn òní Sheikh Abdulrahman Ahmad tí ó jẹ́ àfáà àgbà ìjọ Ansarudeen. bẹ́ẹ̀ ni ẹni tí yóò ṣojú àwọn Kìrìsìtẹ́nì òní pásítọ̀ Fẹ́mi Emmanuel tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Living Spring Church International tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni àwíṣe awo àgbáyé ìyún ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá òní yóò ṣojú àwọn oníṣẹ̀ṣe. àkọlé tí wọ́n pe ìjíròrò ìhun ni the great battle ìyún àkọlé tí wọ́n pe ìjíròrò ní secrecy versus transparency the great battle over Yorùbá monarchs burial traditions and the future of Yorùbá culture. ètò túmọ̀ sí wípé ìsìnkú àwọn ọba tó yẹ ká máa ṣe ń bòńkẹ́lẹ́ ní tàbí níta gbangba àti wípé kí ni ọjọ́ iwájú kí ni yóò jẹ́ lórí ìjàngbara fún bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lórí ìsìnkú àwọn ọba. báyìí